Mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹ máa kú ìsinmi òní. Mo kí gbogbo ojúlówó ọmọ Yorùbá pátápátá nílé lóko. Mo kí yín lórúkọ Ọlọ́run Olódùmarè. Mo kí yín lórúkọ ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo àwọn akọni wa tó ti lọ àtàwọn akọni wa tó wà láàyè. Mo kí gbogbo orí adé, mo kí lọ́balọ́ba. Mo kí àwọn ojúlówó olóyè tó jẹ́ pé lójoojúmọ́ náà ń ṣiṣẹ́ kí ìran Yorùbá má dẹni ẹ̀yìn. Gbogbo yín ni mo kí o. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè. Mo kí yín lórúkọ ọmọ yín Sunday ọmọ Adéyẹmọ Igboho Òòṣà. Mo kí yín lórúkọ gbogbo wọn pátá tó ń pòǹgbẹ fún ìjàgbara ilẹ̀ Yorùbá. Mo wo fídíò kan sí lára àwọn ìkan nínú àwọn ọmọ àlè Yorùbá jáde síta pé Sunday Igboho sọ pé ó ń bọ̀ ní Ìlọ́ra, kò wá sí Ìlọ́ra mọ́, bóyá ó ti gbowó lọ́wọ́ àwọn èèyàn, bóyá ó ti gbowó lọ́wọ́ àwọn ará diaspora ní, bóyá ó ti ṣe gbẹ́bọ́, ó ti ṣe kòkò bàbá aṣáṣùn. Let me give you one example. Àwọn mẹ́ta ni mo fẹ́ bá wí, ni mo fẹ́ sọ̀rọ̀ sí nínú fídíò tí mo ṣe kò ní pẹ́. Àfáà mi Ọlọ́run wà lára wọn. Bọ̀bọ̀ tó ṣe fídíò tí mo sọ mi ò mórúkọ ẹ̀, lára àwọn ọmọ OPC ni. Ó ń gbéra ẹ̀ ṣépè, àṣírí wọn tú. Lẹ́yìn yẹ Gani gangan, Gani Adamu, wèrè, ọmọ ìrankíran, àwa ti gbọ́ ìdí ẹ̀. Ní Tápà gan wọn lọ máa lè ní Tápà, ṣẹ́gbọ́ mi. Mo fẹ́ rán mọ́ bàbá yẹn létí wípé nígbà tí ìwéré ilé, Sunday Igboho ó fọhùn akọni jáde síta. Ẹ fi ìwéré ilé lẹ̀, tẹ́ ẹ bá fi ìwéré lẹ̀ ẹ rí ojú pípọ́n mi. Ó rán àwọn ọmọ tí bàbá mi Ajàmájẹ̀bi jẹ́ ìkan lára wọn, olórí ọdẹ gbogbo Ìbàràpá jẹ́ ìkan lára wọn, àtàwọn akọni wọ́n tẹ́kọ̀ létí wọ́n lọ sí ìwéré ilé. Igboho was not around. He sent his soldier there. Ó rán àwọn akọni ọmọ, àwọn sójà ní Igboho rán lọ sí ìwéré ilé. Nínú fídíò tí wèrè yẹn mú ṣe, ó ní kò síbi tí Ìbà Gani ò ní sójà sí. My question is this: gbogbo ibi tí Ìbà Gani ní àwọn sójà sí, kí ni ìwúlò wọn fún ìran Yorùbá? Kí ni ìwúlò Gani gan fún ìran Yorùbá? Níbi gbogbo tó ní sójà sí, kí ni ìwúlò Gani gan? Okay, Gani ní sójà everywhere. Nígbà tí wọ́n gbọ́ pé wọ́n àtàkì wọn ní Ìlọ́ra, kí ló dé tí o ti kọ̀mọ́dé yín tẹ́ wà ní Ìlọ́ra, tẹ́ jẹ́ OPC Gani ní Ìlọ́ra, tàbí tẹ́ jẹ́ OPC Gani ní Ọ̀yọ́ State, pé immediately ẹ fẹ́ síbẹ̀. Àṣebí ò ní gbà yìí. Bí rọ́bà lọ lógún ọdún, ìjọkọ̀lì òtítọ́ máa bá Gani. Gbogbo irọ́ tí Gani pa òótọ́ ti bá. Òótọ́ ti bá. Ó dárúkọ mi nínú fídíò yẹn. I'm from Ekiti, from Ìpótì Ekiti, in Ekiti State. Lọ wádìí ọmọ Ekiti dáadáa. Ó lè rí ọmọ Ekiti nídìí irọ́. Ọmọ Ekiti tẹ́ bá nídìí irọ́ is not a genuine Ekiti at all. Ìgbòho ti rán èèyàn lọ sí ìwéré ilé. Bí mo ṣe ń sọ fún ẹ lọ́wọ́lọ́wọ́, àwọn bọ́ọ̀sì Ìgbòho wọ́n ti lọ sí Ìlọ́ra lọ ṣàlàmì bẹ̀. Kí ewu ní Gani ṣe. Tó di àmì Ọlọ́run, mi ò ní ọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ọbọ̀ yẹn torí mo rí pé kò yé. Ṣé ẹ mọ̀ pé ẹni tá a bá ti kó lẹ́rú, wọ́n á kọ́kọ́ di etí inú ẹ̀. Ẹni tá a bá kó lẹ́rú, wọ́n á fọ́ ojú inú ẹ̀. Wọ́n á ra nílà, wọ́n á gbà làákàyè ẹ̀ lọ́wọ́ ẹ̀. He will not know how to think right. Òun ló ṣe majority àwọn tó ń tẹ̀lé Gani lẹ́yìn. Tí Fúlàní pa ìran wọn. Orúwèrè tó sọ̀rọ̀ yẹn mi mọ́ stéèdì tó ti wá o. Wọ́n á ti máa pa ìran ẹ o. Gani ò dìde o. Owó náà ń wá kiri o. Ìgbé ayé ìrọ̀rùn Yorùbá kò kàn wọ́n. Tó bá jẹ́ pé ó kàn wọ́n ni wọ́n á fi tọmọ làkejì ṣáájú.
tó di àmì Ọlọ́run. Àwọn kan gbé káàkiri àmì Ọlọ́run ti ṣe ó ti ṣàtúnṣe fún fídíò tó ṣe nígbà tó lọ síbi wáàsí Gani. Ẹ má jẹ́ apọ́njẹ́ bẹ̀tẹ̀ lákìsà. Ẹ má jẹ́ àwa orúkọ míì fún irọ́ fún àìdá làìdá ọmọ jẹ́. Àwọn bàbá wa lẹ́kìtì ń bí báyìí wọ́n ní èèbó náà ṣe sọ̀rọ̀ yẹ pé ìgbélẹ́yìn ìwà tí ò dá ní pé ọmọ mi ń fẹ́wọ́ olè jẹ́ olè èwo ni ọmọ mi ń fẹ́wọ́. Àmì Ọlọ́run fídíò tẹ́ ń gbé káàkiri àmì Ọlọ́run ti ṣe kì í ṣe ọdún yìí ló ti ṣe tó ní ṣèbí Nokia ló kọ́kọ́ dé ṣèbí kìnnì kan ló kọ́kọ́ dé ó ti ṣe before ilé tó ṣe fún Gani. Ẹ má jẹ́ báàkì tí ò dáa. Ẹ jẹ́ bá àmì Ọlọ́run wí kó apologize fún ìran Yorùbá. From Kìṣíṣí tó bá dọ̀la tí àwọn Boko Haram àwọn ẹ̀sìn bá bọ̀ bá di Kìṣí ṣé ó rò pé Gani máa jáde síta ni? Ṣé ó rò pé tó bá pé Gani we always know Gani for one thing. Tó bá gbọ́ pé àwọn Boko Haram yẹ strike níbì kan ó máa pa fóònù ẹ̀ ni. Á pa fóònù ẹ̀ ni immediately. Why are you backing irọ́? Ẹ má ti irọ́ lẹ́yìn. Àmì Ọlọ́run kó fèsì mùsùlùmí wáàsí tó ń ṣe kiri. Kò dá kí àfà máa ṣe kò gbóná kò tutù nínú ààwẹ̀. Oṣù tí a wà yìí oṣù yọ ẹ̀ṣẹ̀ ni kì í ṣe oṣù tó yẹ kẹ́ tún máa dá ẹ̀ṣẹ̀ torí irọ́ ara ẹ̀ṣẹ̀ ni. Ẹni tó bá rí òtítọ́ tí ò bá sọ ẹ̀ṣẹ̀ ni. Ẹni tó bá gbèsè di ibi ìdí ìkà ẹ̀ṣẹ̀ ni. Ohun tí àmì Ọlọ́run ṣe is wrong. Gbogbo ilé fídíò ilé tẹ́ ń gbé káàkiri àti first message tẹ́ ń gbé káàkiri ó ti ṣe tipẹ́ kì í ṣe pé ó ṣẹ̀ ṣe kì í ṣe pé after ìgbà tó sọ tó ṣe wáàsí lọ́dọ̀ Gani Adams ló ṣe ó ti ṣe tipẹ́. A ní Yorùbá tòde òní lójoojúmọ́ lójú wa ń là sí. A ní Yorùbá tòde òní lójoojúmọ́ là ń mọ ọ̀tá. Bàbá yẹn sọ pé èèyàn kan ó gbé ọ́díò síta pé Gani ṣe mítì pẹ̀lú àwọn ará ẹ̀ lọ́ra kí ló kàn wá ṣé Gani gan lè dúró níbi tí Sunday Igboho bá wà ní ṣó lè fèsì ẹni ayé ẹ̀yin OPC fẹ́ rún ni ẹ̀yin fẹ́ kí OPC ṣó lè fèsì ẹni kí ló kàn wá tó bá bí yín dá ẹ wá dá Sunday Igboho lọ́nà ọ̀kẹ́ dá àwọn ọmọ ẹ̀ lọ́nà kí Sunday Igboho má sí mbẹ̀ kẹ́ ní OPC nìyí. Wọ́n ti kàn sẹ́rí o ẹni yẹn kàn ṣe fídíò bàbá àrólé tẹ̀tẹ̀ ó pe àrólé tẹ̀tẹ̀ ni. Àwa kan gbé níta pé ó lè jẹ́ irọ́ ó dẹ̀ lè jẹ́ òtítọ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tún gbọ́ kẹ́ ẹ mọ orú èèyàn tí Gani ń ṣe. Mo fi àkókò ìpè ẹ̀yin gbogbo orí adé ilẹ̀ Yorùbá. Mo fi àkókò ìpè gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ní bàbá wa ìkúdí ẹ̀yin ọ̀dọ́ ẹni tó bá tó àkókò àti ṣu fùrọ̀ máa là abalẹ́nu yín ni bí ẹ ṣe sọ fún wa ni lára ohun tẹ́ gbélé wa lọ́wọ́ ni pé tó bá tó àkókò àti ṣu fùrọ̀ àlà fùrọ̀ wa ti ń là ó dẹ̀ yẹ ká yàgbẹ́ ohun tó ń run wá nú ká yà síta ohun tó sọ pé òun ò ní jẹ́ kí Yorùbá ó rójú ráyè ká yà síta. I want all the kings in Yoruba land kẹwàá extraordinary vigilant lórí Gani Adams ọmọ ìrankíran ni o kò fẹ́ràn Yorùbá. Mo fi àkókò ìpè gbogbo ẹ̀yin pásítọ̀ most especially Kérúbù and Séráfù Celestia tí Gani lọ sásí ọ̀gá yín ẹ fúnra ìfúnra lóògùn àgbà. Gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo tí Gani tó sásábẹ́ yìí tó rò pé ara yín lòun ẹ fúnra ìfúnra lóògùn àgbà. Gani want to weak the power. Ó fẹ́ máa ṣírí gbogbo àwọn àfáà yẹn ni ó fẹ́ máa ṣírí àwọn gbogbo pásítọ̀ yẹn ni to deal with them to weak their power torí iṣẹ́ táwọn Fúlàní gbé fún nìyẹn. Àṣírí agbára ilẹ̀ Yorùbá ló wá káàkiri. Ẹ̀yin bàbá mi oníṣẹ̀ṣe ìyá ọlọ́ṣun
ìyá ológun, ìyá ọlọ́ya, oníṣàngó, ẹ fura, ìfura lógun àgbà. Gani ọ̀tá yín ni. Màmá mi, ilẹ̀ máa bi gbogbo wa léèrè ìwà tá a bá wù. Olódùmarè máa bi gbogbo wa léèrè ìwà tá a bá wù. Ìjẹ́ ọmọ ènìyàn tá a wálé ayé wa ṣe, adániwáyé máa bi gbogbo wa léèrè. Ìjẹ́ ìta mo lé àlá kan. I'm not a traditional worshipper, but I do not condemn anybody. Everybody have their own right. Àwọn kan wà, wọ́n gbàgbọ́ pé Ọlọ́run wà. That is their choice. Everybody have right. That is why you see me have a friend tó jẹ́ babaláwo, have a friend tó jẹ́ Mùsùlùmí, have a friend tó jẹ́ Sile, tó jẹ́ Kérúbù àti Séráfù. Torí oníkálukú ló ní ẹ̀tọ́ láti choose. Tábàdẹ̀ máa rojọ́ lọ́jọ́ ìdájọ́, oníkálukú mi ò ní bá Ọmọlúkà rojọ́ títí, Ọmọlúkà ò ní bá mi rojọ́ títí mi ò ní bá Lady K rojọ́ títí ẹ̀, Lady K ò ní bá Òmẹ́yọ̀ rojọ́ títí ẹ̀, Sunday Igboho ò ní bá mi rojọ́ títí mi náà ò ní bá Sunday Igboho rojọ́, oníkálukú ló máa rojọ́ títí ẹ̀. Mo wá rí wípé ẹ̀yin oníṣẹ̀ṣe, òòṣà tẹ́ gbélẹ̀ wọ́n fún ní èèwọ̀ jẹ. Wọ́n fún wọn léèwọ̀ jẹ, mo wá lajú lójú ìran yẹn pé kí ló dé tẹ̀ ń ṣe léyìí. Ó ní mi ò tí lè mọ̀. Ó jágbe mọ́ mi lójú àláyé, mo ní kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Mo bá rọ ọ̀rọ̀ yẹn fún bàbá mi kan. Ó wá ní kí jẹ́ kó lọ wádìí ẹ̀. Ó nígbà tó máa fún mi lésì, ó ní Yorùbá gbẹ́dọ̀ ó ní àṣírí kan láàfin wọn mi ní ilẹ̀ Yorùbá. Ó ní Yorùbá gbẹ́dọ̀ fúnra fún ọmọ kan tó jẹ́ pé gbogbo ohun tí Yorùbá fi ṣagbára ló fẹ́ fún ní èèwọ̀ jẹ, kí ìran Yorùbá má ní agbára mọ́. Let me tell you one thing. Amẹ́ríkà ń ṣe bọ́ọ̀bù, wọ́n ń ṣe ìbọn. Israeli ń ṣe bọ́ọ̀bù, wọ́n ṣe ìbọn ó fọ òun rẹ̀ síta. Agbára títí wọn nìyẹn. Wọ́n dẹ̀ rí ògo yẹn lò, wọ́n rí lò. Ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, ẹ̀yin babaláwo, bàbá mi Fáwùmí, ẹ fura sí Gani. Gbogbo òòṣà ilẹ̀ Yorùbá ní Gani ti ń fún léèwọ̀ jẹ, tó ti ń fún wọn ní májèlé jẹ. Àṣírí ọ̀rọ̀ ni mò ń gbọ́ fún yín. Kò gbóná kò tutù ní Gani. Kò gbóná kò tutù ní Gani. Ọdún ọlọ́jọ́ ẹ̀ bá Gani bẹ́ẹ̀. Olóòtú ṣọdún Èdùmàrè, ṣé Èdùmàrè ni? Lọ́wọ́lọ́wọ́ ó fi ń dìsífù Yorùbá ni. Èèwọ̀ ló fún gbogbo àwọn òrìṣà ilẹ̀ Yorùbá, ó fún wọn jẹ ni. Tó bá fi dá kó wá s'Èkìtì, I still stand on it. Ẹ fura ẹ̀yin ìyá Ọ̀ṣun, tẹ́ ẹ rò pé tí yín ní Gani ṣe èèwọ̀. Májèlé ló fún gbogbo àwọn òòṣà ilẹ̀ Yorùbá tẹ́yìn ń bọ̀. Àwọn òòṣà míì tí ò ń jẹ màálù, tí ò rẹ́jẹ màálù, Gani fún wọn ní màálù. Àwọn òòṣà míì tí jajá, Gani fún wọn lájájẹ. Àwọn òòṣà míì tí rí ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ sójú, gbogbo ẹ̀ ní Gani ṣe. Gani ti gba contract lóòótọ́, either is true or wrong. Ṣùgbọ́n ìṣe ẹ̀ ó fi wà lóòótọ́ pé ọ̀tá Yorùbá ni. Ẹja bira wa léèrè, ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò festival náà fi Gani jẹ́? Àbí Ààrẹ Ọ̀nà Kakanfò Kérúbù àti Séráfù? Àbí Ààrẹ Ọ̀nà Kakanfò of Adini of Yorùbá land? Òun lẹ́ máa bá ní ṣọ́ọ̀ṣì, òun lẹ́ máa bá ní ọ̀dọ̀ ọmọ Mùsùlùmí, òun lẹ́ máa bá ní di aláwo. Ẹ fúnra. Gani want to weak the power of Yorùbá land. Iṣẹ́ tá a gbé náà nìyẹn. Iṣẹ́ àti ìwà Gani fi hàn pé Gani is not a real Yorùbá man. Tẹ́ bá dẹ̀ wò dáadáa,
gbogbo àwọn tó bá ti dìde tó fẹ́ kọ̀yà fún Yorùbá Gani máa ń takò wọ́n ni. Ó ní sójà ọmọ Yorùbá rẹpẹtẹ ṣùgbọ́n kò fẹ́ àlàáfíà fún ìran Yorùbá. Ó ní sójà rẹpẹtẹ ṣùgbọ́n kò fẹ́ kí ìran Yorùbá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ìkólọ Yorùbá kò fẹ́ kó padà wá. Ó ní sójà rẹpẹtẹ níbi tó bá ti rí pé ọmọ Yorùbá pọ̀ sí pé òun ò ní rówó gbà ńbẹ̀, òun ò ní lẹ́nu bẹ́ẹ̀, á gò àgẹ́sì wọn bẹ́ẹ̀. That is why lẹ́bìrì tó gò àgẹ́sì Tinubu nígbà election. Ó mọ̀ pé àwọn tó ń tẹ̀lé Tinubu tó ń bá lọ sọ́dọ̀ Tinubu kọ́bọ̀ ò ní tọ́ sí òun lọ́wọ́ ló fi lọ sọ́dọ̀ Òbí. Owó tó dá ẹgbà lọ́wọ́ Òbí ló dá wàhálà sí òun àti àwọn OPC ẹ̀ tó ń tẹ̀lé lẹ́yìn ní Ìbàdàn. Gani is not for Yorùbás. Ẹ̀yin oníṣẹ̀ṣe ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹbí lè léèrè ẹbí fálẹ́rè. Irú èèyàn wo ni Gani? Irú èèyàn wo ni Gani Adams? Irú èèyàn wo gbogbo òòṣà ẹ̀yin tẹ́lẹ̀ yẹn láyé àtijọ́ tí ọmọ kékeré bá gbọ́ àjẹ́ lásán wà á ti wọlé pé àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ arógbá aṣọ mọ́ balẹ̀. Àwọn àjẹ́ òní Gani sọ di ẹlẹ́yà lórí social media lénìí. Yorùbá àfúnra ọ̀tá wa ní Gani, ọ̀tá Yorùbá ní Gani. And àwọn ọba kan wà, àwọn ọba oníjẹkújẹ tẹ́ lọ ń dọ̀bálẹ̀ fún Gani ló ń fún Gani ní ego lórí àwọn ọba ilẹ̀ Yorùbá tó fi sọ pé òun ò ṣẹgbẹ́ àwọn ọba kan. Ẹ̀yin olóòṣà ilẹ̀ Yorùbá ẹ wádìí Gani dáadáa. Ìdí òòṣà yín tẹ́ bá ti mú Gani débẹ̀ á fún òòṣà yẹn ní èèwọ̀ jẹ. Ẹja bí léèrè ṣé oníṣègùn ní Gani, ṣọlọ́ṣun ní Gani? Ta ló sọ fún pé òòṣà kan wà tó ti pati nílẹ̀ Yorùbá? Ta ló sọ fún tó fi sọ pé gbogbo òòṣà tó ti pati nílẹ̀ Yorùbá ló ń jí dìde? Ṣé oyè tó fi Gani jẹ nìyẹn? Ṣé àpènà ló fi Gani jẹ ní àbọ̀ olúwo of Yorùbá land, àbí arífàjogún of Yorùbá land, àbí olúọdẹ of Yorùbá land, àbí àṣìpa of Yorùbá land? Kí ló kan Gani pẹ̀lú òòṣà yín? Ẹ fura. He want to wield all the power. Ó ṣiṣẹ́ fún Fúlàní lóòótọ́ ni. Èmi ọ́díò yẹ ẹni yóò pè mí. Èmi náà gbọ́ mo play ẹ̀kọ́ máa ní alẹ́ ní òórọ́ ni kó lọ jẹ́ òótọ́ ẹ̀ tún gbọ́ ilé ìta gbọ́ rẹ o níta tún ríre o. Ṣùgbọ́n ìwà àti ṣe Gani, ìwà àti ṣe Gani ó fi hàn. Mo máa sọ ìwà èèyàn ìṣe èèyàn ló máa mú jẹ́ kéèyàn mọ orú ohun tí ènìyàn jẹ́. Ìwà èèyàn ló máa jẹ́ kéèyàn mọ̀ bí ọwọ́ ọ̀tún lélẹ́ bì sí ni àbí ọwọ́ òsì. Ọ̀tá wa ní Gani. Ẹ fúnra ẹ̀yin aláwo, ẹ̀yin onígbàgbọ́ ẹ fúnra. Tẹ́ ẹ bá Gani ní ṣọ́ọ̀ṣì ó wá wíìkì agbára àdúrà yín ni. Tẹ́ ẹ bá Gani ní mọ́ṣáláṣí ó wá wíìkì agbára àdúrà yín ni, ó wá wádìí yín ni. Ẹ mọ̀ pé tí ọ̀tá ẹni bá ti mọ orísun agbára ènìyàn onítọ̀ ń tẹ́tọ́. Ìyá mi Mọ́remí Lady K International, you're welcome. Tí ọ̀tá ènìyàn bá ti mọ orísun agbára ènìyàn ó wá láti wá pa èèyàn run ni. Gani wádìí agbára Yorùbá. Ẹ ká bira wa léèrè. Yorùbá wípé ibi tá a bá fi ẹlẹ́mẹ̀ṣọ́ ṣọ́ ní ṣọ́, ibi tá a fi Gani ṣọ́ kò ṣọ́ bẹ́ẹ̀. Gani Adam ó lè ṣèbó òun ló lórí ogun ilẹ̀ Yorùbá. Táìmù tó yẹ kó ṣẹ́rí tó ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀ Yorùbá mi ò mọ̀. Tí Gani Adam bá rí wípé tó bá jẹ́ pé ó ti mọ̀ ọ̀la, ó mọ ohun tó máa ṣẹlẹ̀ lọ́la ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó gbà kò ní gbà á. Ó rí pé kò kúkú sógun nílẹ̀ Yorùbá, kò sí wàhálà nílẹ̀ Yorùbá ló fi gba Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó bá jẹ́ pé ó mọ̀ pé àwọn Boko Haram yẹn máa jẹ̀délẹ̀ Yorùbá ni, tí gbogbo ọmọ Yorùbá máa pe Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ ló lórí ogun lọ Yorùbá máa bọ̀, kò ní gbà á. Ló fi ní pé ààrẹ mọ́dà lòun.
Yorùbá dẹ̀ sọ wípé ibi tá a bá fi ẹlẹ́mẹ̀ṣọ́ṣọ́ lẹ́lẹ́mẹ̀ṣọ́ṣọ́. Kí ló kan Gani pẹ̀lú festival ọlọ́jọ́ festival? Kí ló kan Gani pẹ̀lú olókùn festival? Ṣé àwọn tó ń bọ òkú sọ pé àwọn ò mọ̀ ọ́n bọ mọ́ ni? Àbí wọ́n sọ pé wọ́n pàtì? Kí ló kan Gani pẹ̀lú Ọya festival? Kí ló kan Gani pẹ̀lú Ògún festival? Ẹbí mi léèrè. Ìdílé Ògún làwa ti jáde síta. Táwọn bàbá kan bá fẹ́ lọ sójú ogun, wọ́n wá kó èròjà ohun tó máa fi bọ Ògún. Wọ́n wá kó fún àwọn bàbá titi wa nípa àwọn lọ́ba yìí. Ẹ ṣàdúrà fún wọn nídìí Ògún káwọn lọ re, káwọn bọ̀ re. Kí ló kan Gani pẹ̀lú ojúbọ Ògún, ojúbọ Ọya? Kí ló kan Gani pẹ̀lú ọlọ́jọ́ festival? Ṣé oyè tó fi Gani jẹ ni pé olórí oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá? Ó lè ní Gani. He want to weak the power of our ancestors. Ó fẹ́ rí di agbára Yorùbá tán kó lọ kọ́lé ọwọ́ àwọn Fúlàní. Ẹ gbọ́ mi bí? Abímbọ́lá David ta ló ṣe kú yìí. He was one of the Abiola boys. Nígbà tó rí di Abiola tán, ó lọ kọ́lé ọwọ́ àwọn Anton Ìṣẹ́rìbì. Anton Ìṣẹ́rìbì lọ kọ́lé ọwọ́ Babangida. Wọ́n wá ṣe Abiola lẹ́yìn. Ẹ má jà gbàdúrà ẹ̀ fún Gani. Ẹ̀yin tẹ́lẹ̀ àìṣọdún ìmọ̀lẹ̀ ìlú wa. Ẹ wá pé Gani. Ẹ tẹ́tẹ́ ni mo sọ fún yín. Gani máa fún òṣàlú yín yẹ á fún lé ewọ jẹ. Àìmọye pásítọ̀ tí Gani ti fún ní ewọ jẹ di today tí ẹ̀mí Ọlọ́run ti kúrò lára wọn. Àìmọye àáfàá tí Gani ti fún ní májèlé jẹ tí làákàyè orí àfáàyè ti sọnù. Irú wọn lẹ máa rí nígboro tó ń wí rádaràdá kiri. Ẹ fura sí Gani, ọ̀tá Yorùbá ni. Òun ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti dìde pé Yorùbá must survive, pé ìkólọ Yorùbá gbẹ́dọ̀ padà, Gani lójijì asọ̀rọ̀ ẹ̀ di ọ̀tá. Wèrè tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn, ó ní torí pé Sunday Igboho ò lè lọ sí Ìlọ́ra, wọ́n wá tún lọ kú kó lọ gbé èèyàn kan dìde, Igboho nation. Wọ́n lọ gbé èèyàn kan dìde, ó ní ká wá mú evidence síta yàtọ̀ sí audio tó ń jáde níta, so they know that, torí pé wọ́n mọ̀ pé fọ́ọ̀sì bàbá wọn wèrè. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, torí àwọn ilẹ̀ Yorùbá mi tó bá ní wọ́n fẹ́ ṣe dé, wọ́n wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò ń bọ̀. Ogun Ọ̀yọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò wà fún, kì í ṣe òòṣà. Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ṣe abọ̀rìṣà, kì í ṣe kí wọ́n pe àwọn àpènà ni. Kò sí tó kan Gani pẹ̀lú òòṣàlẹ̀ Yorùbá. Ó fẹ́ fún òòṣàlẹ̀ Yorùbá, ó fẹ́ fún ní èèwọ̀ jẹ ni. Ẹ̀yin ẹ fi Ifá béèrè, ẹ bi Ifá léèrè, ẹ bilẹ̀ léèrè, ẹ bi Ọ̀pẹ̀lẹ̀ léèrè, kò tí bàbá Èkìtì sọ yìí. Kí ló kan Gani pẹ̀lú pé à ń ṣọdún Ifá? Ó fẹ́ mà dí abájọ ni. Ẹ má jẹ́ ó mà dí abájọ. Torí tó bá mà dí abájọ, tílé toko tílẹ̀ Yorùbá ló máa jìyà ẹ̀. Gani fẹ́ handover wa lé ọwọ́ àwọn Fúlàní ìran ẹ̀ ni. Ìwà tó ń wò nìyẹn. Àfi tá bá máa tanra wa jẹ, àfi tá bá máa parọ́ fún wa ara wa. A ti rí pé ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àlè. Yes, ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àlè. Ẹ jẹ́ kí Gani Adams, Ganiyu, Adamu kó jáde síta kó sọ̀rọ̀. Kí Sunday Igboho jáde síta kó sọ̀rọ̀. Káwá wẹni tí Fúlàní máa bẹ̀rù ẹ̀. Fúlàní mọ̀ pé wọ́n ti gbé kọ́ńtàtì fún Gani. Kí ilẹ̀ Yorùbá lè di titi wọn. So mo bẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin kìrìsìtẹ́nì. Gani ó ń wádìí agbára yín. Most especially àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, Gani ń wádìí agbára yín. Gbogbo ọlọ́jọ́ tó lóun ṣe káàkiri ní Badagry, àwọn ṣe olókun festival. Ṣé kí ló kan Gani pẹ̀lú olókun? Ṣèbó ọmọ arigidi àbígbé lólóhùn jẹ́. Ṣé wọ́n bọ òkun ní arigidi ni? Ó ń wádìí agbára ni láti fún olókun ní ìwọ jẹ́.
gbogbo àwọn òòṣà tí Gani lóun lọ sọ́dọ̀ òun lọ ń bọwọ́ yẹn ẹ wádìí dáadáa èèwọ̀ ẹ mọ̀ kan tó pè ní èèwọ̀ òun ló ń fún àwọn òòṣà yẹn jẹ ẹ̀yin tẹ̀dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn rò pé ó ń ṣe yín lóore ni Gani ò ṣe ilẹ̀ Yorùbá lóore Gani jẹ́ kan nínú àwọn tó yẹ ká máa sá fún tọ́lọ́run dẹ̀ máa mú Bíbélì wípé kò gbóná kò tutù la máa pọ̀ jáde Gani ò jẹ́ ọ̀ṣáká kò dẹ̀ jẹ́ òṣoko ẹni bí gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé Gani ẹni bí ni wọ́n torí pé wọn ò fẹ́ kí ìran Yorùbá ó ní ìsinmi torí pé wọn ò fẹ́ kí ìran Yorùbá ó láyọ̀ torí pé wọn ò fẹ́ kí ìkólọ Yorùbá kó padà wá olóbi jẹ́ pé ẹni tó bá ti dìde pé òun fẹ́ jà fún ìran Yorùbá wọn á gbógun tì í Gani Adam did not have a good record in Yoruba land wèrè ni wọ́n fi ìdí pistol ó ní wọ́n fi gbá Gani Adams lẹ́nu bóyá òun ló jẹ́ kẹ́nu ẹ̀ ṣe ṣọṣọ bẹ́nu yọjayọja ó ní wọ́n fi bí wọ́n pistol wọ́n fi gbá lẹ́nu ètí ẹ̀ wá bù sínú ó wá putọ́ sẹ́nu ẹ̀jẹ̀ á pò wá tú sí ọlọ́pàá àti wèrè ni ẹ́ you are mad ṣé ìjà Yorùbá ló ń jà ọ̀pọ̀lọpọ̀ nínú yín join OPC lánàá ẹ̀ wá máa pàtàn ṣé ìjà Yorùbá ni Gani ń jà tí Òkìrò fi mú láyé Ọbásanjọ́ Òkìrò tí kú fáìlì ẹ̀ case fáìlì Gani ó sì wà available ṣé ìjà Yorùbá ni Gani ń jà ọlọ́pàá wo ló mú Sunday Igboho lójú yín tó ń ké àtẹlẹ́ tó sọ pé àwọn mẹ́jọ ló wá àtàkì ilé Sunday Igboho ẹ sì máa jẹ́jọ́ ẹ̀ àwọn tó wà ń bẹ̀ we have a friend tó pè mí lálẹ́ ọjọ́ yẹn pé what day pé this man that cause Sunday Igboho òun ò rò pé ó lè survive ẹ̀ mo wá ní kí ló ṣẹlẹ̀ ó ní orí òkè ilé yẹn jẹ́ orí òkè kẹta nílẹ̀ ó ní òun bá mẹ́gbẹ́ widow báyìí tó ń wo àwọn bí àwọn sójà yẹn ṣe lọ láti inú Sunday Igboho dé títì ìwèrè kan wá jáde síta láwọn mẹ́ta ló wà àwọn mẹ́jọ ló wà ń bẹ̀ ní Sunday sọkó bí ọmọ tó bá jẹ́ Gani náà kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ tó kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lẹ́sẹ̀ tó bá nítorí pé òun jà fún ìran Yorùbá we want you to drop it gba 500 million yìí 500 yẹ kò tí ì ní mọ̀ bóyá 1000 ló wà lẹ́yìn ẹ̀ tàbí bí mílíọ̀nù tó máa sọ pé òun ò ṣe mọ́ 500 náà ìpè bóyá 1000 ni bóyá mílíọ̀nù ni a sọ fún ọ pé ọ̀gá ẹ̀múwé wa máa sáyìn ẹ̀ wọ́n gbé 500 million síwájú Sunday Igboho he rejected èpè ló fi sin Buratai because of Yorubas èpè kì í ṣe 500 yẹn gan kì í ṣe ẹ̀kan náà gbé wá àwọn bíi mẹ́ta ló wá promise ẹni pé drop this agitation tó bá ti sọ pé ò ṣe mọ́ náà immediately lára àwọn bàbá wa gan sọ wípé so they sign the paper kó lè free níbi tó wà yìí ó ní láyé ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àlè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ti prove pé ọmọ ọkọ authentic original genuine Yorùbá lòun ó yàtọ̀ sí ẹni tí ò níran tó bá gbẹtọ́ ní ilẹ̀ Yorùbá tí atẹ́gùn Yorùbá wá fẹ́ sí tó wá sọ wípé ẹ̀yin tí Yorùbá gbé òun fẹ́ máa fi gé Yorùbá jẹ ara máa pa gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ bá fi Yorùbá lọ́rùn lẹ̀ gbogbo yín pátápátá I will know àmọ́ ẹ̀yin tí Gani ń lò to weak the power of Yorùbá land irọ́ lẹ́pa ọdún Èdùmàrè náà ṣe lọ́wọ́ Èdùmàrè yẹ ò ní gbẹ̀yìn bóyá lẹ́ mọ̀ pé kò sí ewé tẹ́lẹ̀ já nílẹ̀ Yorùbá tó lè gbà fún yín mọ́ because you are working against the land of the Yorùbá land. Mà pé ilẹ̀ Yorùbá kéègbé fún òmìnira but ẹ̀yin go against ẹ̀ strategy lẹ́ ń pariwo látijọ́ yìí ó lè dẹ̀ lẹ́ ń fi strategy yé jà Gani Adam jẹ́ kan nínú àwọn tó gbé rìsọ́jọ́rì o àbí region o àbí ó fi ń gbowó lọ́wọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì ni n tó fi lórí ọ̀fẹ́ tó fi ní access sí ọ̀dọ̀ Jonathan nìyẹn tó fi ní access sí ọ̀dọ̀ Peter Obi nìyẹn ẹ lè rí ọmọ Yorùbá kan tó dìde tó ní ìran Yorùbá gbẹ́dọ̀ ní ìsinmi
you will never see Gani support that person. Torí pé Gani gan relevant. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ fúnra ṣé rí tẹ́ bá ń ṣe anything security summit. Maybe you are debating on how to secure the Yoruba land. Maybe you are discussing how to develop the Yoruba land to improve our farmers. Tẹ́ bá ti pé Gani ń bẹ, Fúlàní ti wà ń bẹ, gbogbo tẹ́ bá sọ náà máa gbọ́ nílẹ̀ Fúlàní. Irinṣẹ́ Fúlàní ni Gani Adams. Irinṣẹ́ Fúlàní ni Gani. Níjọ́ tí mo ti rí pé ìjà èmi àti Gani ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Níjọ́ tó ti sọ́ọ̀tì ọwọ́ ajérò. Ọwọ́ ajérò ìṣọba dẹ́dẹ́dẹ́dẹ́. Òjò pa bàtà pàjá wọn jẹ́ wọn etí ẹ̀. Torí pé ọwọ́ ajérò wípé ọ̀rọ̀ security tá à ń ṣe sọ yìí. A ní ọmọ tó ti ń ṣe tí gbogbo wa ti rí. Tá a bá mú tẹ̀gàn kúrò ká fi tẹ̀gàn kún. Gbogbo wa la rí iṣẹ́ tí Sunday Igboho ti ṣe. Ẹjẹ́ á tún pé ọmọ yìí o. Ní fíìsì orí Gani bá blow. Pé mo wà ní ìjókòó. Ọba ẹ̀ tún sọ pé kápẹ́ Sunday Igboho. Nígbà tó relevant. Ó lọ 14 months lẹ́wọ̀n. Ó pọ̀ ọmọ Yorùbá ni. Ó dàlúrú Gani ń dàlúrú ni. Tẹ́bá ní adàlúrú Gani ni. Ó pọ̀ ọmọ Yorùbá. Ó sọ OPC. Fashion. Ó sọ di fashion. Against fashion. Sunday Igboho gbógun ti ọmọ Yorùbá ẹgbẹ́. Sunday Igboho gbógun ti ọmọ Yorùbá ẹgbẹ́. Gani gbógun ti ọmọ Yorùbá ẹgbẹ́. Torí pé ó fẹ́ gba OPC lọ́wọ́ àwọn tó ní OPC. Àbí ayé yín fẹ́ run ni. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, anything that you want to discuss about the Yoruba land, ẹ má pe Gani sí o, ọ̀tá yín ni o. Ẹ má pe ọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọdé o. Ó ní tájárí tájá fi ń gbó nílé bàbá wa. Ajá ò ṣàdédé ń gbó nílé bàbá tó ti bí mi o. Èmi lọ́mọ Èkó ti àlà. Ọmọ alẹ́ ní àtẹ ẹ̀ka, ọmọ ẹlẹ́ ní ẹ̀wẹ́lẹ́. Authentic original Yorùbá pọ́nbélé tí ò lábùlà. Àwa iṣẹ́ Gani o. Àwa ò lè fọwọ́ òsì júwe lé bàbá wa. Tẹ́ bá ti sọ̀rọ̀ tó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá, ẹ má pe Gani sí o. Ó dàbí ìgbà tí ọmọ ọkọ bá ń ṣe ìpàdé mọ̀lẹ́bí, tẹ́ wá lọ invite ẹrú sí. Ẹrú Aláàfin ní Gani. Ẹrú oyè tó jẹ́, ẹ má jẹ́ modernize ẹ̀. Modernization yẹn ló kó wàhálà bá wa ní òjẹ́ kọ́mọ ẹrú ọmọ rẹ̀ ní ẹrú. Kí wọ̀fà ọmọ rẹ̀ ní wọ̀fà. Kí alárìnká ọmọ rẹ̀ ní alárìnká. Oyè ẹrú ní Gani jẹ́. Tẹ̀yìn ojúlówó ọmọ ọkọ, the authentic èjìgbà ìlẹ̀kẹ̀. Tẹ́ bá ti ṣe mí tí ẹ má pe Gani sí o. Gani palace Aláàfin Ọ̀yọ́ ló ti relevant. Olórí ẹrú ni. Even sef tí àwọn Ọ̀yọ́ Mèsì bá ń ṣe meeting, wọn ò bí dáa kó wọlé, ẹnu ọ̀nà ló máa dúró sí. Ẹnu ọ̀nà. Bàmí Ọọ̀ni of Ifẹ̀. Ọọ̀ni of Ifẹ̀. Ẹ̀ ń gbọ́? Bàmí ọwọ́ ajérò. Bàmí èwí adó. Bàmí òṣèmọ̀wé Tòǹdó. Dèjì tí Àkúrẹ́. Olúbàdàn máa dé láìpẹ́. Ọba of Lagos. Gbogbo ẹ̀yin ọba Ìjẹ̀bú Òde, Àkárìgbò, Alákẹ́ Ẹ̀tẹ̀gbá. Tẹ́ bá ti ṣe ìpàdé tó máa mú ìrọ̀rùn bá ìran Yorùbá, ẹ má pe Gani. Tẹ́ bá ń pe Gani sí, bígbà tí ẹ bá ń yẹ̀yẹ́ ara yín ní kábíyèsí. Bígbà tí odidi ọba ìlú bá jókòó papọ̀ pẹ̀lú ẹrú. Yes. Ọba lẹ́yìn tẹ́ ó bá lórí ohun gbogbo. Ọba ìlú ni yín.
olórí ẹrú tí ń ṣọ́ ọ̀nà pálásì Aláàfin lẹ́yìn so tó bá dọ̀la lè pé Gani kó wá kó wá dúró gẹ́gẹ́ sí ẹnu ọ̀nà pálásì Èwe Adó ẹrú ni oyè ẹrú ló jẹ́ ẹ lọ wá ìdí what is the meaning of ààrẹ ọ̀nà àwọn àjòjì ló fi Kakanfò sí àṣírí tí ààrẹ Òkìtàn ilẹ̀ Yorùbá tú ló fi gbógun ti Yorùbá ló fi gbógun ti ààrẹ Òkìtàn ó fẹ́ máa fi jújù bọ̀ wá lẹ́ẹ̀rí Gani àárọ̀ àdẹ̀ ṣàgbélẹ̀rọ ìtàn ṣé ọmọ ọkọ nìyẹn ẹni kó jáde títí ta kó wá kí oríkì ẹ̀ka tẹ̀ gbọ́ ọmọ àlè ní ẹ̀yin bàbá yìí ẹ bá ti ṣe mítìn Gani yìí ṣe ni tó lè máa bá yín jókòó papọ̀ oyè tó modernize yẹ àwa máa yẹ̀yẹ́ oyè yẹ àwa máa sọ orísun oyè yẹ a máa sọ fún ìtàn wà lórí oyè yẹ ìtàn wà ẹ rí nígbà tábíọ́lá jẹ oyè yẹ tán torí ìdí abájọ oyè yẹ Abíọ́lá ò gbà kápẹ́ òní Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ ó bẹ̀rẹ̀ sí pẹ́rẹ́ ní Báṣọ̀run MKO Abíọ́lá nígbà tí Abíọ́lá realize pé oyè ẹrú ni kì í ṣe oyè tí ń bá ọba jókòó kì í ṣe oyè tí ń bá ọba dámọ̀ràn kì í ṣe oyè tí ń bá ọba jíròrò oyè ẹrú ni tí àwọn ọba bá ń ṣe tó máa ń ṣèpàdé nínú ààfin òun gbẹ́dọ̀ dúró ní ìta kó máa ṣọ́ àgbègbè ibi tó ti ṣe mítì ní oyè tí Gani jẹ nìyẹn ẹ má pèsè any important meeting in Yorùbá land anymore. Ìwọ pásítọ̀ àánú yín ló ṣe mí o ló jẹ́ kí n bá yín dámọ̀ràn ẹ̀yin pásítọ̀ àánú yín ló ṣe mí o gbogbo ìmáàmù àti sheik ló jẹ́ kí n bá yín dámọ̀ràn ó yẹ kẹ́ ẹ lé Gani Adams kúrò lọ́dọ̀ yín o àánú yín ló ṣe mí o ló jẹ́ kí n bá yín dámọ̀ràn Gani tẹ́ ń fàmọ́ra lé ó ṣekú pa yín o ẹ jẹ́ tètè lé àṣírí agbára yín ló fẹ́ mọ̀ ẹ̀yin babaláwo ẹ̀yin adáhunṣe gbogbo ẹ̀yin tọ́lọ́run fún ní òye tẹ́ ẹ fi ó kan kún méjì gbogbo ẹ̀yin bàbá mi jáwéjáwé wégbòwégbò tí Gani lé òun bá yín ṣe ọdún ìṣẹ̀ṣe ọdún ọlọ́jọ́ ọdún omi ọdún àtẹ́gùn ọdún irin ọdún yẹ̀pẹ̀ ọdún igi irọ́ ló ń pa àṣírí agbára yín iṣẹ́ tá a gbéran nìyẹn iṣẹ́ tá a gbéran Gani láti rí ìdí agbára yín nìyẹn ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ló máa ń bọ omi ló máa ń bọ òkun no ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ló wà nídìí ká lọ máa bọ òkun ká lọ máa bọ Ọya ká lọ sí Ọ̀ṣun Òṣogbo ṣé iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní ẹ fúnra sí ẹ fúnra ìfúnra lóògùn àgbà ẹ̀yin bàbá wa lẹ sọ pé pàǹtà ò fúnra ní pàǹtà fi já sí náà àjà ò fúnra làjà fi jìn ẹni tó nílé ò bá fúnra olè ní oko ẹ fúnra kẹ́ ẹ tètè lé ọmọ ẹrú padà sí ipò ẹrú ẹ jẹ́ kọ́ ọmọ ọkọ ọmọra rẹ̀ lọ́mọ ọkọ ẹ sọ fún Gani pé orí Yorùbá ti pé àtàwọn ajá ètò ń gbó káàkiri wọn wúlò fún ìran Yorùbá Gani dẹ̀ ti di etí inú wọn ó ti fọ́ wọn ní ojú ìwọ̀n ìbá tójú wọn bá là nínú wọn nígbà táwọn arábí bàbá kọlu fámílì wọn ní iye wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ìmọ̀jò tọ́pa akọni ní bàbá yẹ akọni ní ṣùgbọ́n he believe in Gani Adams òun náà pa tú ẹ lè gbọ́ kí Gani Adams alter statement on it ní ilẹ̀ Yorùbá ọmọ akínni wá tí ò gbẹ́dọ̀ ṣojo kí ló dé tá a wá ń fi ọmọ ojó ọmọ ẹrú joyè ọmọ akẹ́ Gani ọmọ àlè Yorùbá ni tó jẹ́ pé ọmọ Yorùbá tó bá ti dìde ìmọ̀ ń fẹ́ kó gbá ọmọ Yorùbá wọlé
ṣé torí pé ẹjọ́ ti wà ní kóòtù àṣẹjọ́ yọ táyà bó bá ṣe ń bọ́ nínú kan ló máa wọnú ìmí torí kó ti kojú ìjà sí ìran Yorùbá. Number 1, Sunday Igboho kọ́ ló ń bá jà. Number 2, kì í ṣe àwọn ọba ilẹ̀ Yorùbá tó dojú ìjà kọ ló ń bá jà. Number 3, kì í ṣe orú àwa yìí ló ń bá jà, ilẹ̀ Yorùbá ló dojú ìjà kọ. Ilẹ̀ Yorùbá dẹ̀ máa dojú ìjà kọ Gani. Mo tún kí ní pẹ́ kó sì mí ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. A ó délé dandan, a ó délé, a ó délé dandan, a ó délé. Irọ́ ni Gani ń pa. A ó gba orílẹ̀-èdè wa bó ti wù kó sáré tó ó máa wọnú ìparun lọ́ní torí pé Olúwa ń bẹ lẹ́yìn wa. A ó délé dandan. You are blessed.